àádọ́rin ló pé àádọ́rin ló pé o àádọ́rin ló pé bá mi àgbàlagbà oyè àádọ́rin ló pé bàbá ń bẹ ìrètí ń bẹ ẹ̀dá tó ti kú kan kò ní retí mọ́ bá mi o bàbá ń bẹ ìrètí ń bẹ ẹ̀dá tó ti kú kan kò ní retí mọ́. Eré òní ó yàtọ̀ tó rere bàbá mi ìkànnì ẹni ńlá ẹni ẹyẹ bá mi àgbàlagbà oyè Fiwagboye tó dáa tó jọba bò mí lọ ní ké sí. Olóyè Ísírẹ́lì dòwó ọlọ́jọ́ bí oníbọ̀ bá ti gbóhùn mi ọ̀dìdè tàti wèrèwé ní tèkúté ilé àìrókùn ẹyẹ lórí ìtẹ́dákun gbéra nílẹ̀ ọ̀dì ìdí ara ọ̀làwúwo bàbá mi àgbàlagbà oyè ẹ̀kọ́ ọdún kéèyàn ó tó pa àádọ́rin nílé ayé ojú ti rí tó mo bá yín dúpẹ́ ojú yóò rí bí ọmọ òkú mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà yọ sọnù láàrin wàrọ̀ gbogbo tí ń dùn yín nínú Elédùmarè òjò pa yín lẹ́kún. Lónìí wọ́n mọ̀ kí ọ́ ní gbèjègbè ìjọ wọ́n mọ̀ kí ọ́ bí ológun kẹ́kẹ́ bàbá mi àgbàlagbà wọ́n mọ̀ kí ọ́ bí ọlọ́gbọ́n ọba àbàjá wọ́n mọ̀ kí ọ́ ní gbèjègbè ìjọ ẹni ńlá ẹni re tí ṣiṣẹ́ re bá mi tó nínú re tó lọ́kàn ọ̀hún re ó ṣe fàlejò ó ṣe fónílé bí gàbàrí bá wọlé rẹ̀ yóò sì bùtà ní ẹ̀kọ́ ọdún nífẹ̀lẹ́ ìsàṣemọ́ àṣọdúnmọ́dún àwọn àṣọdúnmọ́dún àṣòròmọ́rò àwọn àṣòròmọ́rò lágbára Elédùmarè kórí ó jẹ́ egbò kó jẹ́ ẹ̀tọ́ kó jẹ́ ìgbójú ràn bàbá tó bí bàbá yín lọ́mọ lọ ìkòlò oníkó yín ẹ̀ ní káàbùkù káre bá mi o mo rí ọ ní àbẹ̀ wọn dúró re lẹ́mọ́ dágọ̀jọ̀gọ̀jọ̀ àyájọ́ ọjọ́ bí yín lónìí jẹ́ ní pọ̀dúnjọdún nípa yín jẹ́ ẹ ti ṣe léyìí tán ká tún ṣe tẹ̀mí tọmọtọmọ nínú ara líle ni ní kojú jáde nílé ayé lágbára Elédùmarè ọba Ìdòwú wọn mọ̀ pé ọ ní gbèjègbà ìjọ dákun mọ́mọ́ bínú pé mo bá ọ láyé mo pè ọ lóko nọ́pọ̀ baládé lóko nọ́pọ̀ ìgbàjúmọ̀ láwò ìjọ àṣàjọ ńlá mo wí bẹ́ẹ̀ wọn ò níye ewì. Bá mi Ìdòwú wọn mọ̀ kì í ní gbèjègbà ìjọ Ìdòwú ẹlẹ́sà okùn tíjọ mọ́gánná èṣù lẹ́yìn ìbejì àríbejì bá rìn ìró àríbejì bá ṣeré àrẹ́dùgbéra Ìdòwú èéṣẹ́rú ìbejì abíọ́nlera wọn ni ọmọríjà ó bá wọn dọ́pọ̀ ẹ̀ bọ́ọ̀nà ẹni Ìdòwú bá pa láyọ̀ àpagbé ẹni bá pàdòwú ọmọgánná ọmọba ló pa Ajíbọ́ba jẹun Ajíbájòyè ṣeré Ìdòwú ògbó ẹlẹ́sà okùn ọgbọ́n ọdún ọkùyèdún ọ nífẹ̀lẹ́ yìí dágbére fàyè èkó àdèlé náà bí ọ sí bí n bá kì í ọ̀sẹ̀ kó akéde kò níhun mi torí ìdí àgbélà á ṣe èkó ẹ̀rọ mi sálẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ èkó àdèlé èkó tí mo dé tí mo rà gèrè tí ń sáré jẹ ẹlẹ́sẹ̀ méjì lọ́mọ kútere ẹni àṣà lóògùn wọn ló sà ní ọ̀sẹ̀ ọgbùdọ̀ ọ̀sẹ̀ kútere òòsà yóò gbòbí odidi orí ni kútere gbà lọ́wọ́ ẹni bá bá wọn gbé kò tí ó bá gbọ́n ọgbọ́n onítọ̀ọ̀dọ̀ ọ̀run alákejì ọ̀pọ̀ ọdún bá mi àgbàlagbà oyè mo ra rúburúbu mo kẹ́ nílá bàbá Mẹ́sìn bàbá Samson bàbá Fúnmiláyọ̀ bàbá Bùkọ́lá lẹ́hàn nífẹ̀lẹ́ ìsàṣemọ́ ọmọ tọwọ́ oníkọ̀ọ́lá á kú ikú oníjọ́mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ níròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ilẹ̀ òkèrè lẹ́wà tẹ́ẹ̀tì sì ṣe ajé kẹ́ẹ̀kẹ́rù ọjà wánú ilé ẹrù tàbí àmọ́ tí wọn ò nídìí wá bá ọ nílé lágbára Ọlọ́run ọba ìyá ni wọ́n mọ̀ wò onírẹ́yẹ mú gbọgbọrọ báyìí lọ́wọ́ ọjọ́ orí kọ́mọ yọjà wọn ọ̀tá rẹ̀ lọ ni kọ́hún pẹ́ láyé kọ́hún jayé rẹpẹtẹ bí ẹni jẹṣu oṣù oníwọlé kọ́hún wá ọ̀ọ́ni rí ọ̀run lágbára Elédùmarè ọba Fiwagboye of Ikaare Kingdom of Lagos State lẹ́gbàjúmọ̀ ni èèyàn ni akíkanjú tí ṣiṣẹ́ akínní níṣẹ́ tẹ́ lágbára Elédùmarè ọba ọtí ṣọdún eléyìí iná kọ́ ṣe tẹ̀mí tọmọtọmọ ni òrógbó ló ní àwọn gbogbogbò
obì ló ní ọbí kú dànù níwò ìyá mọ́dún kan tí ilé nínú owó nínú ọlá nínú ètètè níkú tí ṣe ìbálẹ̀ ìwọ̀rọ̀ ọmọ bẹ ọ̀bẹ níbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ á sì mọ́ bẹ́ẹ̀ náwó bá mi Ìdòwú bàbá Mercy ẹ̀ nífẹ̀ẹ́ eléyìí sà ń ṣe mọ́ lágbára Ọlọ́run.